káàbọ̀ sí ojúléeṣẹ́ DFTV Yorùbá Benin. Orúkọ ti tèmi ni Mojísọ́lá Karimot, ọmọ wọn nílùú Sàkìtì ní bàbá tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ ajíwẹ̀ bí ọ̀nì ọmọ Ọ̀gbálájà nínà tẹ́kù ọmọ Adíbíṣe. Èmi lọ́mọ afọ̀wọ̀ bí ẹkún ṣẹ̀rí. Èmi lọ́mọ òbánisùn fi ẹwà hàn ni ọmọ ìyá gbàgàdà lẹ́wà. Alẹ́ mi lọ́mọ hùn bàbá ha. Mo jẹ́ olùgbékalẹ̀ ọ̀rọ̀ ní ojúléeṣẹ́ DFTV Yorùbá Benin lórí àṣà àti ìṣe. Ẹ̀yin èèyàn wa, mò ń bọ̀ wá náà, mi ò tí ì dé, ẹ máa fi ọkàn bá wa lọ. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ojúléeṣẹ́ DFTV Yorùbá Benin. A ní kí ẹ wá nǹkan fìdílé àbí kí ẹ fìdílé kan kẹ́ mọ́ wá fi ọkàn fi bá wa lọ lórí àṣà àti ìṣe ní ojúléeṣẹ́ DFTV Yorùbá Benin. Èyí wà fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn òṣèré orí ìtàgé. DFTV Yorùbá Benin ó wà fún ìpolówó ọjà òṣèré orí ìtàgé. DFTV Yorùbá Benin ó wà fún ìtajà òṣèré orí ìtàgé. Ó wà fún ìbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn òṣèré orí ìtàgé, níbo ni wọ́n ti ń bá bọ̀ àti níbo ni wọ́n bá dé lórí iṣẹ́ yìí. Ǹjẹ́ fíìmù ni ìwọ ń ṣe? Ǹjẹ́ orin ni ìwọ ń kọ? Èwo ló ń ṣe nínú méjèèjì? DFTV Yorùbá Benin ó wà fún ìpolówó àwọn òṣèré orí ìtàgé ní ìlú Benin. Ó wà fún ìgbéga fún àwọn òṣèré orí ìtàgé ní ìlú Benin. Ẹ̀yin èèyàn mi, a ò ní rí jù báyìí lọ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, àní kí ẹ pè wá sórí àwọn nọ́mbà wọ̀nyí: 64 86 111 63. Lẹ́ẹ̀kan sí 64 86 111 63. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì 62 16 80 06. 62 16 80 06. Ẹ̀yin èèyàn wa, èmi ní tiyín tòótọ́, Mojísọ́lá Karimot, ọmọ yín náà ni.